Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Ajá Jámánì pẹ̀lẹ́ oníkọ́ fúnra ara oníkọ́ ló máa ń fẹnu ara ẹ̀ pe kú pẹ̀lẹ́ ikọ́ yìí pọ̀kọ̀ wà ní ikọ́ yìí má máa pa mí àdánwò tí wọ́n máa sìn òun ni ti kọ́ tó ń wí ó ṣe ṣó 1 hour ó fi bíi 35 minutes ó fi wúkọ́ ṣẹ́kọ̀ ẹ̀ ló máa padà wá ṣóun ló máa padà wá ṣe ẹ́ bó ṣe fẹ́ gbogbo àwọn tó wà ní Germany àwọn kankan tá a mọ̀ tá a gbọ́dọ̀ máa dárúkọ wọn they are doing well, they are doing great ní Germany àmọ́ o lọ Germany yẹn láti lọ ṣe kíni láti lọ kóríire wálé orí burúkú ló ń ṣe ní Germany Zdog ìyá ẹ̀ tó ta ẹ̀ sóko ẹrú tí ẹ yé ó mọ̀ pé tó bá wà ní Nàìjíríà orí ibú náà ló mọ̀ ṣe wọn ló ṣe ní kó o lọ nú oko Germany kó lọ máa ṣòṣì ń bẹ̀ ọ̀rọ̀ tó sọ mo wá debunk ó ní ìgbà tí kéèsì Lizzy ṣẹlẹ̀ bàbá Ìjẹ̀ṣà ó wà ní prison wọn lọ parọ́ mọ́ bàbá Ìjẹ̀ṣà kó rape ọmọ ó ní Láti Jìgólò Lizzy ti sọ wípé kó lọ bá àwọn bẹ́ẹ̀lì bàbá Ìjẹ̀ṣà kó lọ dúró fún bàbá Ìjẹ̀ṣà ó ní Lizzy travel lọ sí Amẹ́ríkà ńgbà yẹn ó fẹ́ lọ bí Florry ikú ó wá dáhùn sọ pé nígbà tí Láti débẹ̀ ó ti sign tán ó ti ṣe everything wọ́n ní kó wá lọ́la kó wá kán release bàbá Ìjẹ̀ṣà fún Láti ó nígbà tí bàbá Ìjẹ̀ṣà tó di lọ́la tí bàbá Ìjẹ̀ṣà fẹ́ jáde ó ní àárọ̀ ọjọ́ yẹn ni Fọlá jáde ní Fọlá sọ pé wọ́n ti gbọ́kọ òun Lizzy Anjorin ti gbọ́kọ òun ò rówó fáwọn ọmọ lóúnjẹ bisikíìtì lòún rà fáwọn àwọn ọmọ ohun tó ń sọ lẹ́nu ẹni yẹn wá Ajá Jámánì ó wá ní nígbà tí Láti Jìgólò gbọ́ ọ̀rọ̀ yẹn kò lè lọ dúró fún Láti fún ṣọtí mọ́ èèyàn ní du orí olórí kó fi tiẹ̀ sílẹ̀ ó wá ní ìgbà yẹn ìwọ náà gbọ́ sọ̀rọ̀ yẹn ó ní bẹ̀t Ìyábọ̀ Òjó ó wá jáde pé òun ti gbọ́ pé actress bíi tòun ti fẹ́ lọ release bàbá Ìjẹ̀ṣà pé wọn gbọ́dọ̀ release bàbá Ìjẹ̀ṣà o Zdog ikọ́ fúnra rẹ̀ oníkọ́ ló máa ń fẹnu ẹ̀ pé kú fúnra ara ẹ̀ ò dẹ̀ ń fẹnu ara ẹ̀ pé àdánwò tí ò ní bọ́ nínú ẹ̀ láíláí fúnra ara ẹ̀ fẹnu ara ẹ̀ pé àdánwò tí ìran ẹ̀ ò ní bọ́ nínú ẹ̀ ó tún wá ń ṣépè wípé tó bá jẹ́ pé irọ́ ló pa kí Fọlá wá kó wá ṣépè pé kó fojú sun òkú àwọn ọmọ ẹ̀ sórí irọ́ tó ń pa níbí a máa já ẹ bó pé irọ́ ló pa Lizzy tó lòun lọ ọmọ tó lọ gbà lọ́wọ́ Rótìmí tó gbóyún ke sínú tó lọ sí Amẹ́ríkà 2001 ni Lizzy bí lólóhùn bí Florida ni Rótìmí bí Florida tí Lizzy lọ gbà lọ́wọ́ ẹ̀ kéèsì bàbá Ìjẹ̀ṣà mi ò mọ yí ẹ̀ kéèsì bàbá Ìjẹ̀ṣà but Lizzy ti bí Florry ikú ó ti gba Florry ikú wálé ńgbà yẹn torí irọ́ ẹ Ọlọ́run jẹ́ kó kúlù fún ẹni pẹ̀lú irọ́ olórí burúkú tó ń pa àmọ́ Ọlọ́run ti ń ṣèdájọ́ fún ẹ ṣèbẹ́nu ẹ náà ló fi ń wú pọ̀kọ́ níbẹ̀ ẹ̀ ń sìn ó ti ń rí ìdájọ́ Ọlọ́run Zdog ó fẹ́ dẹ̀ torí ìjẹkújẹ ó dẹ̀ bọ́ ọjọ́ ọ̀la àwọn ọmọ tó bí ó dẹ̀ bàjẹ́ ó dárúkọ péèjì kan tí mi nílè dárúkọ ẹ̀ ń bí ó ló gbéṣẹ́ yẹn fún péèjì yẹn kó lọ bẹ́ẹ̀ wá ibi tí Ìyábọ̀ Òjó tó ti jáde fún Lizzy pé òun gbọ́ pé wà tọkọ ẹ fẹ́ lọ béèlì bàbá Ìjẹ̀ṣà ẹ gbọ́dọ̀ béèlì ẹ o ní kí blọ́gà yẹn kó lọ bẹ́ẹ̀ wá jáde kó gbéṣẹ́ yẹn fún wọn Zdog ṣọ́nbà mi ṣépè fún ẹ tó o bá ti ẹ̀rọ nǹkan kan ó rò tó àwọn ọmọ tó bí àwọn ọmọ yóò tiẹ̀ nítumọ̀ sí ẹ nígbà tó ti lè jáde kó sọ fún ẹ̀dẹ̀ ẹgbẹ́ ìyẹn Fọlá wípé kó wá fọmọ ṣépè a jẹ́ pé tí wọ́n gan bí kò nítumọ̀ sí ẹ ó ríro
Ambassador Karo tóun tó gbé sínú ilé ó gbọ́ gbogbo ọ̀rọ̀ tó ń sọ ṣùgbọ́n ìyẹn kẹ̀ gbà tó jẹ́ pé Kásùnkájí Enterprises ni kò síṣẹ́ ìwọ ló ń ṣiṣẹ́ fún ṣọ́ra ní gbogbo nǹkan tó ṣe ó yẹ kí Lizzy dé kó lè fún ẹ ní 10 acre ṣó gbọ́